lẹ́yìn òjì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun Láìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Orísun Láìtì. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọlá ṣe ẹ ṣeun. Orísun Láìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísun Láìtì kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Gbẹ́mi débẹ̀. فهما لعلته Èmi nìkan kọ́ ló wá gbé báyìí, ó ti padà wá gbé bàbá náà débẹ̀. من قال نار وهو Gbẹ́mi débẹ̀. لله أهل Ó gba mọ́dádì náà pẹ̀lú, ó tún gba mọ́dádì, ó gba mọ́dádì yẹn wà. وأهل الله خيار Ìdènà olórí bínú wọn ṣe ń dùn sówó yìí, ìwọ náà máa délé gba kẹ́rìtà láti. لله قوم وهم فينا أبرار Dábò fún mi kan jẹ sí. لله فينا Àlùbáyàbù. رجال عند صحبته ذاب الحبيب وهم في الليل أقمار Man qala ma. ما قال ماء فهو ماء لعلته Sórí láyé yìí, bó bá ń na sí jágo, bó bá ń na sí jágo méjèèjì lónìí o. Bó bá lọ́wọ́ tó fi bó bá ní ọwọ́ tó fi ń ráyàn lérí, ó gbọ́dọ̀ ní ọwọ́ kan tó fi ń gbà yàn kú náà. Allah Méjèèjì gbọ́dọ̀ pé. Torí àwọn kan bẹ tó bá fọwọ́ ara wọn lérí, wọ́n tún ṣe aburú mi fún ọjọ́ mi ni o. Táyé bá ti fura mọ́ pé ó ti ní sùúrù jù, wọ́n máa fi kànga lọ bí ànábì Yusuf nù. alayhi salatu wassalam Àwọn ti mọ̀ pé sùúrù rẹ̀ pọ̀, gbogbo kànga náà mọ̀ jù ọ́ sí ni. Àmọ́ tá a bá mọ̀ pé ìwọ náà o ní sáìsì fún kálukú, ó mọ̀ pé wèrè ń bẹ lápá kan. Yọ̀sùká ni bá nídìí ẹ̀, ó mọ̀ pọ̀ limited wèrè wọ́n ẹ fi lẹ̀ wò. Àwọn kan bẹ tán bá ti yọ̀ǹda rẹ̀ nú ayé. Ó ti nà sí jágó nu àwọn apá ọtí. Yóò ọ̀rọ̀ ń rẹ́rìí sí ọ. Ó rò bí pẹ́ẹ́rì nìkan bàbá nínú. Fi lọ kú lọ lọ́wọ́. ìyákúnlá máa ń kọ́ ìlànà fáwọn ìyá lè tàwọn náírà. Bàbá àgbà, bàbá tó sì rínú. Látọ̀ọ̀kan láàmà mọ ìwà bàbá báwo ṣe dá wọn. Ridọ́rọ̀ àmàlì àfìmẹ̀rí. Bọ́sì, Wàlẹ̀ ìsọ́fì ìhùbìrì ṣe wà ìdẹ̀rà. Kọ́lá ridọ́rọ̀ àmàlì àfìmẹ̀rí. وليس في حبهم شيء وإدرار من قال ماء bàbá náà gba tiwọn. فهو ماء لعلته. Àwọn owó tí ń sin ayọ̀ rè. من قال نار Àwọn ọmọ farabalẹ̀. Bẹ́ẹ̀ni. Bó bá ṣe mistake tó jẹ́ kó wọ àwọn kan wọnú àkáǹtì rẹ̀, ọdún kan ló fi jìyà rẹ̀. Ọ̀lẹ́ wọ́n tilẹ̀kùn pa ni. Ọdún kan. Àwọn owó tí ń sin ayọ̀ ni. Ọmọ agádìtà láti kan tí máa wọlé tí fóònù kọ̀ọ̀kan wá hangi bí ìṣẹ́jú márùn-ún lọ́nà. Òun ni bàbá sí. Allah! فهو ماء لعلته. Àbí kéèyàn kí ilé àgájá wa yìí.
náà ń sáré gíga ni kò palẹ̀ mọ́ fún un. Allah. Ó débẹ̀ wọ́n fẹ̀mí ẹ̀ dì ní. Àìmọye ewu ẹ̀ tọ́lọ̀ ti ṣe. O kàn ń wọ àwọn àgbàlagbà pẹ́ ń dáńtà ni. Wọ́n pàdé àgbákò nulẹ̀ wọ́n wíwù ẹ̀ ni. Mo sẹ́yìn tí o mọ̀ kan tiẹ̀. Oúnjẹ tó jẹ tó dùn lẹ́nu rẹ̀ ń ó gbé rí iná kọjá tààrà. Allah. Bí ẹ bá sì ṣe ibi tó pa ọ́, ò ní máa dùn oúnjẹ. Ṣé ẹ rí oore tó bá jásí pọ̀ rẹ̀ nìkan ní bẹ́ńbẹ́ kò tí ì dùn tó? Àwọn ọ̀rẹ́ rẹ̀ nìkan ní rákàdédé rẹ̀ ò tí ì ná sí jáko. Oore tí ó change mind ọ̀tá gan fún rẹ̀ tí ò ní mọ̀gà tí ó ṣe séwù. Allah. Òun gbọ́ ọmọ ọ̀bọ̀ yóò ti fọ́ tán. Ayọ́ máa pè pé lágbájá mọ̀ ní ìmọ̀. Allah ó ti já skéèlì. Mọ́kànlá máa ń. Bí àbá lóhùn ò gbàdá yìí kìí ṣe inú ọ̀fà yìí mọ́. O gbọ́dọ̀ wí jáde. Ewúrẹ́ gan ṣe ń gò. Nílùú ọ̀fà yìí. Àwọn ẹdìẹ tí eléyàn gan wọ́n lè ká dá fún wọn. Ibi tẹ́ ti wọ́n jẹ ẹja tó ti ń jẹ kù fáwọn náà. Èèyàn kan ò lè mọ báyẹ̀ yìí ṣe tó ẹni tí ń bẹ́ẹ̀ ló mọ̀ o. Allah. Allah. Ọlọ́run sì ń fún yín tó. Alhamdulillah. Ọlọ́run ń fún yín yanjú. Alhamdulillah. Bàbá lọ lùdé kan láìpẹ́ yìí. Mélòó làwọn tó lọ tán hangi síbẹ̀. La ilaha illallah. Ó lè mọ bó ṣe strong tó. Ó ní kí ọlọ́run má fi fásẹ̀ lọ tó sì dìde padà. Ẹlòmíì ti ń lérí hùn. Half slegama péré ló jẹ òtí nẹ́tíwọ̀kì eré rẹ̀ dàrú. Wọ́n kàn fún un níwò ẹ̀gbẹ́ lásán ni o. Ó sì disappear dànù. Eri WhatsApp ní kákọ́ disappear rí mòdúwà o. Hayyakumullah. Àwọn kan bẹ tá bá mú ọ sọ́wọ́. Ibi tá bá ti ń pín àánú báyìí wọ̀n sí ní rí ọmọ ẹ̀. La ilaha Ó illallah. mọ̀ náwó gan wọ̀n ní pín kan. Fara máa ń lè láti máa ń kọ́ lámọ́rọ̀ fáwọn ìyáálé ìtàwọn. Fún mi lẹ́yìn kan sí. Kọ́mọ ìdáwọ́. Gbogbo tí ń bẹnu orin yìí pátá. Bàbá ẹ̀yin náà fi ń ròyìn, ilé yìí náà fi ń ròyìn. Ìdọ́rẹ̀ àmọ́ ìyá sí mẹ́rí. Ibi tẹ́ ẹ ti jáde. Gbogbo ìyá àtàná lọ́wọ́ nǹkan bá ti sọ̀rọ̀ fún mi. Yìí tọ́lọ̀ pín kan yìí yẹn wọ́ tiẹ̀. Wọ́n dá dúró kalẹ̀ dé yìí. Àwọn oore kan bẹ bí kádàrá rẹ̀ ò bá gbé yóò mú ọkọ̀ láyé o. Allah. Oore máa ń pààyàn o. Kọ́dà ipò máa ń pààyàn. Tó bá yá sí pé kádàrá rẹ̀ ò strong gàdá kò rí ìdíjókòó. Wọ́n bá gbé ẹ̀kọ́ ọlọ́run báyìí. Tẹ bá ń gbọ́ ìwé fi èlé ó lọ́nu. وليس في حبهم شيء وإضرار. Nínú àgbàlagbà kan dùn lọ́hùn. Kí ààrẹ lérí ire fílẹ̀ ti rólé ilé. Alhamdulillah. Bàbá fi lérí fún jẹ̀mọ́mù. Wàlá yóò kọ̀ bá ti mọ́sálásí di náírà bẹ̀ntì ni. Ibi tẹ́ ti ń kírun gẹ́gẹ́. Bọ́ọ̀lù náà padà máa wọ mẹ́. Kọ́dà ibi mímbà rí gẹ́gẹ́ náà gbé plasma sí. Wọ́n dájú kọ kí gíláàmù. Àmọ́ dèdè oore àti dèdè wíwúwo tẹ́ gbúwo lára ọ̀fà tẹ́lẹ̀. Wàlá gbúwo ẹ̀ látara yìí. Ó bá ṣe tóbi tó ẹ̀yin ní àkọ́kọ́ mọ́ọ̀mù. Ìtanijí wù yìí. Ẹ̀yin ní àkọ́kọ́ mọ́ọ̀mù. Táàfi jẹ ìmọ̀ọ̀mù ìlú tí ó sì túmọ̀ ṣe wá sí kíkí káàkiri ayé. Allah. Ẹ̀yin ní number 1. Kéèzì kí ẹgbẹ́ ẹrù mọ́ọ̀mù tó túmọ̀ káàkiri. Wọ́n gbé tíráàbù tá ń lọ tá ń bọ̀ ọ̀hún. Àgbákò tí ò wá bọ́ lé ó dúró ní ọláwé. Allah. Gbogbo bá a ṣe ń lọ tá ń lọ kí wọn. À ń lè pàdé àwọn àgbákò mi lójú ọ̀nà ni. Ẹlòmíì inú ilé ló wúwo sí kò tó bẹ̀ kó tíráàbù. Bó bá tíráàbù wọn fi lọ. Torí tí mú nẹ́tíwọ̀kì rẹ̀ ń wó inú ilé ló wà. Ẹ̀yin ń wíìnì ni ó mọ̀ ẹjú ń wíìnì láwé. Alhamdulillah. Bìsí yìí. N bá tún wá wojú bàbá tí wàá rí pé tó ń yọ̀ǹgì sí. Bí ẹ bá ṣe pé gbogbo ilẹ̀kùn mẹ́rin mo ti pé ní àmọ́ ọ̀hún kí a. Mọ́kànlá
ماء فهم ماء لعلته قوم رداهم ẹ kú gbà fún bàbá Khalifa ẹ kú gbà fún sẹ́yìn kí bọ́lọ̀ ṣe máa ń tó kánópì kánà lọ́lọ́ máa ń ta nígbà míì ẹni tí o bá ti dúró sábẹ́ rẹ̀ inú òrùn ló dúró sí. La ilaha illallah. لا إله إلا الله àwọn ọmọ tún ṣe ṣe é. La ilaha illallah. رضا الرحمن يا ذو الوريد bọ́lá àwọn ọmọ tí gbà tí bàbá máa ń ṣe maulidu ní Agége ọmọdéyìnde àwọn ilé wa ń bí o ọmọdéyìnde ká máa ń ṣe dáadáa lé báyìí bàbá àmọ́mù máa ń wà. أدام الله حياته tádìdì wàá gbọ́ bàbá àmọ́mù gbàgbẹ́ tí wàá gbé wálé náà jẹ́ kí nẹ́tíwọ̀kì ń spáàkì الحمد لله ilé tálómi wa ó tún wá dájà tuntun lẹ́nu ìjó kan àwọn ẹ̀tọ́ kan bẹ ò nídìí ẹ̀ bá kó gbogbo ẹ̀tọ́ ń papọ̀ sọ́dọ̀ ẹni tó ti gba oore tó ju ìtí wọn retí lọ́dọ̀ Ọlọ́run gan lọ. الله قوم رداهم bí mo ṣe jókòó ní bàbá Khalifa tún sọ fún mi pé bí bàbá àmọ́mú ṣe máa ń nẹnu o kò bá má rọrùn bẹ́ẹ̀ ìgbà fún tẹ́tú rí lára tẹ̀yìn náà ni ó bá ti lé o sí èrè wọ́n fi hàn pé ọ̀sìn rí ènìyàn la díẹ̀díẹ̀ wọ́n fi pàdé ara wọn ni ọwọ́ tó fi ránkà dédé rẹ náà wọ́n fi ń gbáyàn kúkú èyí tó bá béèrè fún ni dédé bẹ́ẹ̀ ṣe tún wá jura yín kalẹ̀ yẹn yá tẹ́ẹ̀jẹ́ kìtàkìtà kan àwọn kan bẹ ìtàkìtà náà má pagi o àwọn ìtàn tí ó mọ̀ wó ilé gbogbo ẹ̀lẹ́ ìjókòó wọnú àárín ẹ wá ṣe tẹ̀sílímù tán Ọlọ́run wa ń kó o pé fún yín bàbá Khalifa الحمد لله ọdún tẹ́ tún ṣe lọ́dún yìí tẹ́ tún ṣe lọ́dún yìí tún lárinrin الحمد لله ó tún lárinrin yàtọ̀ bẹ́ẹ̀ bá tiẹ̀ fẹ́ gbọ́ tẹ́lẹ̀ àwọn mọ̀láìkò polówó ẹ̀ fún òfin pa àwọn èèyàn nìkan ló wà online ni gbogbo láàbù tó ń wo òun tani 143 active watching àwọn èèyàn nìkan kọ́ ní bẹ́ẹ̀ báwo èèyàn ṣe ń wo àwọn mọ̀láìkà náà ń wo ọ̀ tí wọ́n pèsè eré ẹ̀ báyìí pé kí ló tún wí wọ́n tún wò kò sí bàtà ìwo bàbá bẹ́ẹ̀ ló ń wò gbọ́ àlìjẹ̀nú ló gbọ́ bọ́lá ṣe ní fún aná Muhammad nanu صلى الله عليه وسلم bá táwọn èèyàn kọ títẹ́ láwọn nígbà nẹ́bí Ọlọ́run ní ìbájá àwọn àlìjẹ̀nú jẹ́ ká máa gbọ́n tó ń wí irú bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe fún bàbá mọ́mù الحمد لله bàbá ibi Ọlọ́run kó pé dé fún yín kíkí tá a bá kí yín gbogbo oníkálukú mọ̀ mú kíkí wọ́n bẹ̀ الله àwọn báwa tí wọ́n gbowó lẹ́kẹ́ wọ́n sọ náà à ń jẹ yín tá ń jẹ náà nù ẹlòmíì ń jẹ kò ní sọ ó sì sọ náà yóò ní ẹ mélòó náà ná fún wa àwọn náà là ń sekún o gbogbo bẹ ṣe ń da yìí ń kalẹ̀ ẹ̀yin náà ò ní pàdé àbùkù آمين gbogbo ẹ gbalagbà mi أدام الله حياتكم gbogbo àwọn jankan ọ̀dọ̀ mọ́mù bí ẹ bá ti ní ẹ báyìí ó tún gbọ̀n àwọn tó ń bẹ lẹ́yìn wọn nù tó bá ń gbọ́ gbé gẹ̀ẹ́sì wò ó ní làpálàpá mọ́làpá حياكم الله àwọn ẹ̀yin wọn kò ṣe é gbé gẹ̀ẹ́sì. وليس فيه